nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Musilites òkè pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Musilites àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilites TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Musilites TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ibi tí wọ́n ṣe àná Muhammad sí sallallahu alaihi wasallam àwọn èèyàn ti attempt náà kọ́ attempt yóò dà fún ọ wọ́n ti attempt láti wú ànábì kú ònú kábàárì rẹ̀ rí. la ilaha illallah. wọ́n gbìyànjú ẹ̀. wọ́n fẹ́ wú sáré ànábì. àwọn èèbó Bani Israila àwọn Nasara nínú àwọn òyìnbó ní ọdún nígbà tó di 500 years tá ànábì kú sẹ́ńtúrì márùn tó ń ṣe ọlọ́run lọ. làwọn òyìnbó wá gbúròó wípé gbogbo ẹni ọba ti dẹ́rọ̀ ọdún ànábì tó dé kábàárì ẹ̀ tó sálámà sí tó sì béèrè nǹkan kò ní kó ń bẹ̀ tádùn ìgbà. òní báwọn kan bá ní amásà dùn à ń bẹ̀ mọ́ àbá àwọn yóò wí àwọn tí wọ́n ṣiṣẹ́ ọ̀hún jọ sí. àwọn ya wọn nu. àwọn ya wọn nu ni. wọ́n wá sẹ́ndì àwọn méjì ọ̀gbọ́. àwọn askiyani. eléyìí méjì wọ́n wá sẹ́ndì wọn wá tí wọ́n jẹ́ èbó wọ́n jẹ́ Bani Israila wọ́n jẹ́ Nasara. wọ́n wá ní ẹ lọ lásìkò hajj táwọn àhùjájú tí wọ́n ẹsẹ̀ ń wọ inú Madina mbẹ́ kí wọ́n kọ́ dé Madina kí wọ́n tó lọ sí Maka. wọ́n wá sẹ́ndì àwọn méjì wá pé ẹ tẹ̀lé wọn lọ ntí ẹ̀yin lọ lè ṣe lọ́hùn ẹ darapọ̀ mọ́ àwọn alálàájì ntí ẹ̀yin lè ṣe lọ́hùn ni pé ẹ lè hu òkú ànábì wá. La ilaha illallah fàlẹ́yàgò billah. èyí tí ń wú yìí sọ̀ka. njọ́ mọ́. o ti kà pẹ́. bọ́lọ̀ kàdírà jọ kàdírà débi eléyìí rí. ẹ lọ hu òkú ànábì wá. bọ́sì lọ kárí àgbọ̀. eléyìí ṣẹlẹ̀ láyé Nuruddin as-Sultan Nuruddin Mahamud bunu Imadid Azanki Zain Nuruddin Mahmud bunu Imadid Azanki òun ni Sultan Sham nígbà náà. ayé eléyìí ṣẹlẹ̀ ó sì jẹ́ as-Sultan al-Adil ẹni tó ní àdáàlà ni ó nífẹ̀ẹ́ ànábì Buhaya ó sì wà ó wà justify ó wà just yóò dà fún ọ ó sì wà lóyà sí ànábì ó nífẹ̀ẹ́ wọ́n practice justice ọlọ́run barakallahu fika ní khalifa náà ní sultanu náà ayé ẹ̀lẹ́lẹ́ yìí ṣẹlẹ̀ ngba wa dé sí Makka ní Madina ngba wa dé bẹ́ẹ̀ wọ́n darapọ̀ mọ́ àwọn hujjaj wọ́n wá lọ gba ilé tí wọ́n dé sí ilé ọ̀hún ó jìnnà sí ẹsẹ̀ tí ń bẹ láàrin ilé náà ogójì ẹsẹ̀ lọ síbi tá a sin ànábì sí. sallallahu alaihi wasallam. ilé ọ̀hún tí wọ́n dé sí. kọ́ wá sẹ́ni kẹtọ́ mà gbogbo àwọn tí wọ́n wá wọ́n ká ló kàn wọ́ra ọ̀dọ̀ wọn ń sàdúrà wọn ń ṣe gbogbo ẹ̀ ni. ibẹ̀ ni Mahamudu Zanki òun sì ń bẹ ní Sham òun ó wá sí hajj ó wá sùn lójú oorun ọ̀rọ̀ nabi Muhammad sallallahu alayhi wa sallam ọgbọ Muhammadu basharun wàlẹ́ ìdàkàlẹ̀ bashari ṣerúnì hakiki wà rọ̀gbọ́n tọ̀ hasama o ṣerúnì hakiki wà rọ̀gbọ́n sama. Muhammadu basharun. ìyẹn la abara bíi tiwa la nabi. wàlẹ́ ìsàkàlì bashari. àmọ́ kọjọ abara tèmi àti ẹ ọlára bíi tiwa ni àmàrà rẹ̀ ọjọ́ tiwa. siruni hakiki wa rọ̀bùn tọ̀ hasama o. siruni hakiki wa rọ̀bùn tọ̀ hasama. Kọ́sìm. agarakunla àwọn agbalẹ̀ síbi tí ó jìnnà sí. bí ó jìnnà sí. Rawdọ̀. ngbà àwọn gbalẹ̀ síbẹ̀. ní Mahamudu Zanki lọ́wọ́ sùn lójú oorun ọ̀rọ̀ àná Muhammad anabi wa ni ya Mahamudu ankisni min hadhaini ar-rajulayn wọ́n pè ya Mahamudu ankisni min wa Mahamudu bóra lóhun rescue me gbà mí ó sì gbà mí lọ́wọ́ àwọn ọkùnrin méjèèjì
wa ashara ilayhima anabi wa kó àwọn méjèèjì ó wá gbé photo wọn wá fún Mahamudu Zanki lójú oorun ó wá gbé photo wọn wá en bo gbé photo àwọn méjèèjì wá Mahamudu Zanki rí àwọn méjèèjì báyìí anabi ní àwọn méjèèjì ń gbà mí lọ́wọ́ wọn o ó bá tají aláwo ni àbíyàn bá sì lára ara nna Muhammad ala anabi hakiki ni ọjẹ bẹ́ẹ̀ má sì rà anabi lórí ọba tún sùn lójú oorun jọ́ kejì ọba tún rí bẹ́ẹ̀ gbà tó di ọkẹta tí anabi tún ní àní ọgbà mí lọ́wọ́ àwọn ọkùnrin yìí sẹ́ lọ́ba di wípé Mahamudu Zanki lọ́ba dìde lójú oorun ọba shadda rihal ó digari ẹ̀sìn ẹ̀ ó kó àwọn ẹmẹ̀wà rẹ̀ àwọn security tí ń lò ọlẹ́yìn security ọya wíyẹ múra ní tológun ó di Madina pẹ́ lọ hajj lọ́dún yìí bẹ́ẹ̀ ni iṣẹ́ Ànábì bá mi ní sìn mo fẹ́ lè jí sí oúnjẹ Ọlọ́run bẹ́ẹ̀ làwọn ẹni Ọlọ́run máa yọ sí àwọn tí wọ́n bá lóyà sí wọn àwọn ẹni Ọlọ́run ò ní yọ sẹ́nìkan àfẹ́ntọ́ bá lóyà sí torí wọn ò ní yọ sọ́ta wọn tọ́ta àwọn ẹni Ọlọ́run bá lóhun rí wọn àwọn kọ́ lórí torí wọn ò ní yọ sẹ́ni tí jẹ́ ọ̀tá wọn ọgbọ́ bàbá ọba di wípé ọba gbéra ó di Madina nígbà tí ń dé Madina ó wá ní kí gbogbo àwọn security ó ní kí wọ́n lọ lè sọ fún kí wọ́n kó gbogbo àwọn tí ń bẹnu haramu Madina yẹn àwọn tí ń bẹ ń bẹ ó ní wọ́n kó wọn jáde wọ́n fẹ́ rí gbogbo wọn nísìnyí wọ́n wá lè kó gbogbo àwọn tí ń bẹ ń bẹ ó ní kí gbogbo haramu ni ọ̀dá kínú haramu ọ̀dá ní Madina ń bẹ gbogbo wọn jáde wọn wá jáde wá wọ́n wojú wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n yọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ń yọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ń wá àwọn méjì tí Ànábì fi hàn lójú wọn sallallahu alaihi wasallam ń wá wọn ń gbà wọ gbogbo wọn tán kò rí wọn bẹ́ẹ̀ Ànábì tó wá bá mi lẹ́ẹ̀mẹ́ta ó ń sí Ọlọ́run àmà jarabuna alayhi kadhiban qattu nígbà tí ń bẹ láyé ká tó wá pín gbé okú báyìí káì ẹ̀yin security ẹ̀ dúró lẹ́nu ọ̀nà ẹ máa sọ àwọn méjì kan tí wọ́n wọnú ráwùdọ̀ gbogbo àtọ́ bá wọ bẹ̀ èyí jòkó ń bì yìí wọ́n bá ti wọ bẹ̀ bá ń kún wọn wá gbogbo ẹ̀yin tẹ́ wọ́n bẹ̀ gbọ́dọ̀ wọnú lé wa kí bí ọ̀dà nígbà tí ó yà láwọn méjì ń wọnú lé wa wọ́n fẹ́ lè sálámà sí kábàárì Ànábì làwọn security bá palẹ̀ mọ́ wọn wọ́n ní excellence ń pè ọ́ ẹ̀yin méjì wọ́n bá tẹ̀lé wọn dọ́dọ̀ Mahamudu Zanki nígbà wọn tẹ̀lé wọn débi wọn dún bẹ́ẹ̀ ọlọ́yin méjì ń bolẹ̀ ti wá wọ́n dákọ̀ ọ̀lú tán ti wá olórúkọ tiẹ̀ ti jẹ́ ńgbà tí ó dákọ̀ rẹ̀ ọjẹ́ Nasara ìwọ́n ń kọ́ ńgbà tí ó dákọ̀ ọjẹ́ Nasara èwo lẹ́yìn Nasara kílẹ̀ wá dé yàyí ààyè yìí ààyè mùsùlùmí ni kìí ṣe àmúlùmọ́lá ààyè yìí kọ́ yìí ní wọ́n bá ní bẹ́ẹ̀ ni àwọn wájà lùbáríkà àwọn alálàájì ni àwọn náà ní káwọn wájà lùbáríkà ni lọ́dún yìí wájà lùbáríkà ni ibo lẹ dé sí wọ́n bá níbi àwọn adésí ò jìnnà síbi masalasi Madina yà yìí ó ti yé Kọ́sìm ni wọ́n bá lọ bẹ̀ wọ́n wá ní kí wọ́n tẹ̀lé wọn lọ àbáyé fi fóònù lẹ̀ ju fóònù lẹ̀ náà ẹ má jẹ́ kí láàká ìmọ̀ máa ṣiṣẹ́ mi wọ́n bá ní kí wọ́n tẹ̀lé wọn lọ bẹ̀ nígbà wọ́n tẹ̀lé wọn débẹ̀ Kọ́sìm wọ́n bá ti inú léwu wọ́n tẹ́ ẹ ní wọ́n tẹ́ rọ́ọ̀gì sínú ilé inú ilé wọ́n wá tú gbogbo inú ilé wọ́n wo nǹkan aburú tí wọ́n mú wọn tà Nábì fi ní pé kírù mi yọ bá wọn kí n gbà wọn sallallahu alaihi wasallam wọ́n bá tú gbogbo inú ilé wọn ò rí nǹkan kan nígbà wọn kà kíní ẹni tí wọ́n tẹ́ sí ebi inú ilé báyìí wọ́n bá rí underground mbẹ Allah Kọ́sìm akramakumullah eléyìí máa sọ̀rọ̀ mọ̀ hún ọ̀rọ̀ tíra ó lè farabalẹ̀ ó lè ní mọ̀ hún nígbà tí èka tíra àní ẹ̀ máa katíà akatíà ni kọ́ ọba katíà ọba ẹlòmí bẹ ti wá sọ yìí yíwá lóhun ti kà pò ń mọ̀ fọ̀mà wọ́n bá máa ní wọn ọ̀gbọ́n lẹ́nu ẹ̀rí akramakumullah ọmọ kọ̀sánfà ní bí kéwú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ̀ náà òun èmi nànú bẹ́ẹ̀ ni nǹkan tá ń dalẹ̀ wòlíì mọ̀ kò sí ń ta àtàrà tó rágẹ́ ìrajà ìhìlẹ̀ wà bàlídì nígbà dákun ṣé Kọ́sìm fọ́tò tí ń bẹ lórí fóònù rẹ tọ́ ọ bá gbé jáde tó hópin rẹ ẹnìkan ò ní rí i ẹnìkan ò ní mọ̀ wọn ni wọ́n nu gálárì mi wá wò àbí kí n pósì ẹ̀ àbí kò pósì ẹ̀ kò hópin ẹ̀ akramakumullah ọba bá underground ẹ gbọ́
nígbà wọn wọ underground wọ́n di pé ó ti lu lọ ìsàlẹ̀ ó ti lu lọ lọ́wọ́ ó ti jìnnà làwọn security bá wọ bẹ̀ wọ́n sàn rìn lọ wọ́n rìn lọ nígbà wọn dé àárín kan wọ́n di pé dúró ń bẹ̀ ibi wọ́n gbẹ́ ẹ dénú àti wọ́n gbẹ́ díẹ̀ ni ibi wọ́n gbẹ́ ẹ dénú èyí tí wọ́n fi ń gbé underground ni wọ́n fẹ́ gba underground wọn débi wọ́n sin ànábì sí kún òhù òkú rẹ̀ wọ́n á gbé òkú ànábì gba underground wọn padà wọ́n bá lóru wọn gbé jáde kún omi wọn gbé lọ lóye bò. àwọn máa lè fi wá lùbáríkà. wọ́n máa lè fi wá lùbáríkà lọ wọ́n kà lè gbé sínú museum àbíkẹ́ lọ́mọ́ pé. museum náà ni wọ́n jí ànábì wa gbé. wọ́n gbé wọn jí oṣù ọlọ́run gbé. ẹni sallallahu alayhi wa sallam ètò wọn fẹ́ sẹ́nu ni wọ́n fẹ́ jí gbé lọ ni ìwọ ẹni tí wọ́n ní ká má débẹ̀ ra kábàárì rẹ̀ ká tọrọ àdúrà òun nu wọ́n fẹ́ jí gbé lọ táwọn fẹ́ máa lè fi tọrọ àdúrà lọ́hùn. èmi dé ká má ba lọ ń gbóngbò kọ́sìm. wọ́n bá rí bẹ́ẹ̀ wọ́n bá kó àwọn méjì dọ́dọ̀ Mahamudu Zenki gbé àwọn kan dé bẹ́ẹ̀ wọ́n ní báyìí ń ta bọ́ ní hẹ́n abájọ tó ń ṣe ọlọ́run fi ń fara hàn mí lákọ̀ọ́kọ́ àtẹ̀kejì àkẹ́kẹ́ ànábì náà ni òun náà ló sì kí ara rẹ̀ ní òjò orí ìhun jí gbé. lọ́dà fún ọ. وليس كالبشر سر الحقيقي وربط أسماه سر الحقيقي وربط أسماه صلى الله عليه وسلم إلينا وتما سيدنا مولود النبي تاوا صلى الله عليه وسلم ọgbọ bàbá wọ́n ti fẹ́ jí ànábì wa gbé wọ́n ti fẹ́ jí gbé wọ́n ti fẹ́ gbé kọ́nà ó ń sí ọlọ́run fún rẹ̀ lọ́gbà rẹ̀ ẹ̀mí ànábì ń ṣiṣẹ́ fúnra rẹ̀ ń ṣiṣẹ́ fún rẹ̀ sallallahu alaihi wasallam kì í jẹ́ pé wọ́n fẹ́ lọ wéèsì rẹ̀ fa wọ́n fẹ́ gbé síbi kan tí wọ́n máa jí lọ bẹ̀ gbogbo èbó ni wọ́n máa lọ bẹ̀ tí wọ́n máa lọ lè tọrọ tí wọ́n bá fẹ́ rẹ̀ wọ́n máa lè fọ́ra rẹ̀ tọrọ nǹkan a máa lè fowó wà nábì a máa lè fowó wùn bí ọ wà lọ́hùn ọlọ́run wa gbé kalẹ̀ fún wa wọ́n bá ti rí owó tẹ́ lọ bẹ̀ nísìnyí wọn àwọn yẹn ń bẹ ní múra nísìnyí wọ́n tún dọ́dọ̀ ànábì wọn tún béèrè nǹkan tí wọ́n bá sì béèrè yóò sì sẹ́ sallallahu alaihi wasallam Mahamudu Zenki wa ni àtọ́ bá rí bẹ́ẹ̀ ẹ sọ eré àwọn méjì kalẹ̀ wọ́n bá sọ eré wọn kalẹ̀ Mahamudu Zenki wa ni torí ń gbé àwọn kò sí àwọn security ní rawdọ ní aramu Madina kò sí àwọn security mẹ́ wọn ká ló kàn wọlé bó ṣe wù ní Mahamudu Zenki wa ni n tó kù ní sinmi wípé ẹ wá ṣe handak ẹ ṣe hafuro alhandak ẹgbẹ́ kòtò sẹ́gbẹ̀ẹ́ rawdọ báyìí yí kárẹ̀ wọ́n á gbẹ́ kòtò wọ́n wá fi àwọn resource wọ́n wá fi àwọn tí musomusomu àwọn ní somsomsomsomsom bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ yẹn bá fọwọ́ lé káì àgbákò bọ́ tẹ́mọ́lé àgbákò ọ wá ní ẹ fi rọ kiri ká gbogbo ráúdù ànábì sallallahu alaihi wasallam wọ́n bá fi rọ kiri ká bẹ̀ wọ́n yẹ sẹ́ wá kó àwọn security pé ẹ má secure rẹ̀ ìdí inú tó fi ń bá security ń bẹ̀ dùn ní. Allahu akbar. kọ́má tó fà. òun náà sì ń lọ. wọ́n náà sì ń lọ èyí ń láàfin mà wípé àwọn òyìnbó yẹn máa válù rẹ̀ wọ́n máa fálù rẹ̀ jù wá lọ ni wọ́n fi fẹ́ jí gbẹ́njọ́ ọ̀hún arúgbó ọlọ́run wọn ọjà nàbí wa gbé alhamdulillah arúgbó ọlọ́run so ká tọrọ àdúrà ń bẹ kọ́ sábúrú ń bẹ kò sí pé bóyá àbí ẹni bá ti wá débẹ̀ ọlọ́mọsá wọlé nàbí sàánù mi o ó ti di síríkù ọkọ́lá kẹsẹ̀ bídíà istigasa ni bídà ama atawasul wa tabarruku méjèèjì ni kìí ṣe ṣíríkù. bàbá ńgbà tí àwọn